Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ní ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2023 ìyẹn ní ọjọ́ Àìkú lẹ́yìn ìgbà tó ti India àti orílẹ̀-èdè United Arab Emirates dé. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò tún gbéra lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́jọ́ Àìkú ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún yìí. Ìpàdé gbogbogbò àwọn olórí orílẹ̀-èdè àjọ ìṣọ̀kan àgbáyé òun ni ààrẹ Tinubu lọ ń ṣe ní ìlú New York City. Àjòrè Ngele tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí ààrẹ ló fìdí ìròyìn yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún 2023. Èyí ni ìgbà àkọ́kọ́ tí Tinubu yóò lọ fún ìpàdé àwọn olórí orílẹ̀-èdè ìṣọ̀kan àgbáyé látìgbà tó ti di ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ngele ṣàlàyé nínú àtẹ̀jáde náà yìí pé àkòrí ìpàdé náà ni títún ìgbẹ́kànlé nínú ìfọwọ́sowọ́pọ̀ ṣe ní orílẹ̀-èdè àgbáyé. Ngele ní ọjọ́ kìíní ìpàdé yìí gan ni ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò sọ̀rọ̀ ní ìlú New York City pẹ̀lú àkòrí tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ìfọwọ́sowọ́pọ̀ lágbàáyé àti ọ̀nà láti wá ojútùú sí onírúurú ìpèníjà tó ń kojú ọmọnìyàn ní orílẹ̀-èdè àgbáyé. Bákan náà ni Ngele sọ pé Tinubu yóò ṣe ìpàdé pẹ̀lú onírúurú àwọn olórí orílẹ̀-èdè àgbáyé tó fi mọ́ àjọ àwọn alẹ́nulọ́rọ̀ àti orílẹ̀-èdè Áfíríkà bíi Brazil àti South Africa. Tinubu yóò tún ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí ilé-iṣẹ́ ńláńlá bíi Microsoft, Meta Technology àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn gómìnà, mínísítà àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ ààrẹ Tinubu ni wọ́n jọ kọ́wọ́rìn ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀la òde yìí ìyẹn ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2023. Òun ni Tinubu yóò lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti lọ ṣe ìpàdé.